so shall it be this year. Amen. Whatever you lay your hands upon shall prosper. Amen. Ní agbára Ọlọ́run kò ní sí ìkùnà ní ọdún yìí. Amen. Ẹ jáde kẹ̀ṣẹ̀ rere. Amen. Jésù Olúwa wa. Amen. God bless you, my brother. Màmá ń sọ̀rọ̀ lórí pé báwo lèèyàn ṣe lè jókòó láì ṣiṣẹ́. Ìpè mà tún wọlé. Hello, this is Prince FM Radio. Hello, sir. Hello, sir. Ẹ káàárọ̀, sir. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín, níbo lẹ ti ń pè wá, sir? Ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín fáwọn aráalé. Oh, we lost that call. Ẹ jọ̀ọ́ ẹ pè wá padà. Mama. Ààrẹ náà ni mo fi gbàdúrà fún brọ́dà tó pè mí yẹn. Mo pé tí èèyàn bá ń jẹ níbi tí ò ṣe sí, jíjẹ́ pé ẹ̀ ní ṣiṣẹ́ o. Àwọn ọmọ Júdà tí wọn ò gbìn, ohun tí wọ́n máa jẹ wù jáde láti ilẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni wípé Ọlọ́run ni ó jẹ́ destiny helper wọn ń bẹ̀ yẹn, olùrànlọ́wọ́ àyànmọ́ wọn. Torí Ọlọ́run ló ja ìjà yẹn fún wọn. Ó ní lọ́dún yìí ó lóun ó ja ìjà ayé wa. Ó lóun ó jẹ́ olùrànlọ́wọ́ àyànmọ́ wa. Ìyẹn ni wípé tá a bá ṣiṣẹ́ iṣẹ́ tá a ṣe léṣì tá a kùnà, tá a bá ṣe lọ́dún yẹn á bọ́ sí i. Torí pé olùrànlọ́wọ́ àyànmọ́ wa ò ń ṣe ènìyàn. Ọmọ ẹja sáré gba ìpè. Hello, this is Prince FM Radio. Hello? Hello? Oh, we lost that call. Ẹ jọ̀ọ́ ẹ tún pè wá padà. A ó jẹ níbi tí a ò ṣe sí ni wípé a á ṣiṣẹ́ kékeré, a ó jèrè púpọ̀. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ohun tá ò lè ṣe pẹ̀lú okun wa. What we cannot do with our strength. Yes? God will do it for us. He will support us. A support òun gan lá ṣe kìí jẹ́ bá support. Lọ́dún yìí òun ló máa ṣe. Tó bá wá ti ṣe yẹn, then we will do the impossible. Then a jẹ níbi tá a ṣe sí. Nígbà tí ó kì í ṣàwálà ní strength. Àbí? Màmá ẹ tún sọ̀rọ̀ lórí pé ká má sin Ọlọ́run kéékèèké. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, àwọn Kìrìsìtẹ́nì mi kan lọ sí inú ìjọ tí wọ́n dẹ̀ ń sin Ọlọ́run alààyè. Ṣùgbọ́n tó jẹ́ pé ó ní àwọn nǹkan kan tó jẹ́ nǹkan Ọlọ́run kéékèèké tí wọ́n ń sìn lábẹ́nú. Ẹ jọ̀ọ́ kí ni ìmọ̀ràn tẹ́ ní fáwọn Kìrìsìtẹ́nì yẹn? Mo fẹ́ kán lọ ka ìwé Isaiah 36, 37, 38. The same story náà ló wà nínú 2 Kings chapter 20. Gàdá tó bá mú láti chapter 18 to chapter 20. Ṣé ẹ rí nǹkan tó pa àwọn ọmọ Ísírẹ́lì kú ni wípé ibi tí wọ́n dé Ọlọ́run kéékèèké tó ń bá ń bẹ̀, wọ́n tún ń sìn wọ́n. Wọ́n tún sìn wọ́n mọ́ Ọlọ́run alààyè. Ó dẹ̀ ti sọ fún wọn pé ẹ bọ Ọlọ́run kéékèèké ń bẹ̀, ẹ má sìn wọ́n, ẹ ní ìdí wọn. Ó ní èmi ni. Nígbà tí Mósè sọ wípé tó bá tiẹ̀ béèrè pé ta ló rán mi níṣẹ́ yìí, ó ní sọ pé èmi ni I am that I am. Ó pé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn mi, kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run. A ní ìdá ti sin Ọlọ́run kéékèèké. Ọlọ́run tá a nígbàgbọ́ nínú ẹ̀, ẹ jẹ́ àtẹ̀lé lọ́dún ká wo nǹkan tó Ọlọ́run á ṣe inú ayé wa. Màmá ẹ tún sọ nípa ẹni nínú ọdún yìí Ọlọ́run ti bá wa ní ìpinnu wípé tí a bá lè rìn ní ìlànà tó tọ́ sí àwọn ìlànà wo gan ni Ọlọ́run tọ́ sílẹ̀ fáwọn ọmọ Ọlọ́run láti rìn. Ẹ ṣe púpọ̀. Ìlànà pọ̀ o, a máa mú ní díẹ̀díẹ̀ ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe prógrámù dá a máa sọ̀rọ̀ àti gbọ́ màmá. Ìlànà àkọ́kọ́ ni wípé ká má gbé nínú ẹ̀ṣẹ̀. Ìlànà àkọ́kọ́ nìyẹn. Tá a bá ti gbé nínú ẹ̀ṣẹ̀, ó easy fún àyànmọ́ wa kó fò lókè. Ohun tá a lè ṣe nígbà tá a wà lọ́mọdé, kó tó di pé èmi bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa, èmi bìí pé àwọn kankan wà tí mi ò lè ṣe. Nígbà mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa, mò ń ṣe. The more I grow in spirit, mò ń dàgbà ní spirit Ọlọ́run ń dàgbà nínú mi. Tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀, gbogbo àwọn ọmọ mi, gbogbo wọn máa fi style yẹra díẹ̀díẹ̀ ní. Nǹkan tó tún wá máa sọ wípé áńgẹ́lì ni mọ̀mọ́. Mi ò dẹ̀ ṣe áńgẹ́lì èyí bí tí wọ́n ní mí. Ṣùgbọ́n ogun yẹn wà fún yín. Okun Ọlọ́run ni kì í ṣokun mi. Tó pé okun Ọlọ́run wà fún mi. Kò ń jẹ́ kó rẹ̀ bí tèmi bá ti ń ṣiṣẹ́. Okun Ọlọ́run ni. Ara pé èèyàn ń jẹ níbi tí ò ṣe sí nìyẹn, èmi kọ́ ni mo lókun. Tí n bá lo okun tèmi,
at my age I'm ẹ ò 69 ní lè ṣe é. mi ò lè ṣe é. Hmm. Kí ni mo fẹ́ ṣe? Hmm. Mi ò lè ṣe é. Tá a bá dẹ̀ ti ń ṣe dé náà ni màmá ṣe dé ni màmá ṣe dé torí wípé okun Ọlọ́run ni mò ń lò. Hmm. So mò ń jẹ níbi tí èmi ò ṣe sí. Ẹ̀mí mímọ́. Kì í ṣèmi ni mo lókun, kì í ṣèmi mo lágbára, kì í ṣèmi mo lọ̀rọ̀ tí mò ń sọ. Hmm. Kì í ṣèmi ni mo fi yé ara mi. Mi ò lè wàásù láì lo glasses. Ẹ̀rí pé glasses mi ò sí níbí. Hmm. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ darí yín. Hallelujah. Màmá báwo lèèyàn ṣe lè gbé ìgbé ayé mímọ́ láì dẹ́ṣẹ̀? Torí tí a bá wò ó kò rọrùn màmá. Ó tún You can live a perfect world Hmm. in this imperfect world. Hmm. Tí èèyàn bá ti mọ Ọlọ́run tó ń sìn, tí èèyàn ò live a hasty life, Hmm. ara nǹkan tó máa ń pa onígbàgbọ́ nìyẹn. Hmm. A ti máa ń kánjú jù. Tí nǹkan ò bá ti tètè bọ́ sí, a ti rò pé bóyá àbọ̀ Ọlọ́run ò gbọ́ ni. Hmm. And your God is not dead. I'm not a dead God. Hmm. Mo létí Ọlọ́run létí òun fi gbọ́ràn, òun lójú òun fi ríran, ọwọ́ òun gùn gbọ́gbọ́rọ̀ báyìí. Hmm. Kò sí nǹkan tó òun ò lè ṣe. Hmm. Tó bá ti lóhun tí a fẹ́ tí ò ì bọ́ sí. God is preparing something more glorious, Hmm. something more better Hmm. tó a bá wa kalẹ̀ Hmm. fún wa. Àwọn tó ń wojú Olúwa nínú Bíbélì ló yẹ ká fi mọ̀ wípé glorious things Ọlọ́run prepare fáwọn èèyàn. Hmm. So anything tá a bá ń ṣe tó dàbí pé kò tí ì bọ́ sí, Ọlọ́run fẹ́ kí nǹkan tó dára jù yẹn kó bọ́ sí ní àsìkò tiẹ̀. Hmm. Is God of time. God bless you. God bless you, mama. Ìbéèrè tí mo tún fẹ́ bí yín ni ṣé mo pé ẹlòmíì lè lọ sínú ìjọ kí Ọlọ́run rán ìránṣẹ́ Ọlọ́run wòlíì sí pé arábìnrin lọ́jọ́ báyìí báyìí Olúwa lòun á ṣe nǹkan báyìí báyìí fún ẹ kí ìlérí máa wá sí ìmúṣẹ kẹ́niyàn máa wò pé ǹjẹ́ ṣọ́lọ̀ ló sọ bẹ́ẹ̀ kí ló máa ń yẹ ìlérí nínú ayé ẹ̀dá. Tí a bá ti ṣe pàtì tiwa, Hmm. ìlérí á yẹ̀ o. Hmm. Tí Ọlọ́run bá ti ránṣẹ́ sí ẹ, Hmm. you have your own part to play. Hmm. Ẹ wo Ẹsẹkáyà, ó play part tiẹ̀ kó tó rí ìṣẹ́gun. Hmm. Bíbélì ní bó ṣe gba lẹ́tà ó lọ sílé Ọlọ́run. Ó play part tiẹ̀ ó ránṣẹ́ sí wòlíì wípé èmi ò kì í ṣe